èèyàn ẹ wo Rev Ezekiel bó ṣe ń wẹkún mu bòròbòrò. Ẹ wo bàbá àgbàlagbà yẹn. Kí ni ìdí tí bàbá yìí fi ń wẹkún mu? Ó ti sin òkú. Ó lókú tó ti sin. Ó ti ń lọ síbi 200. Bàbá yẹn ó láwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń pa lókè ọ̀yà lọ́hùn. Pójoojúmọ́ làwọn agbésùmọ̀mí ni wọ́n ń pa kìrìsìtẹ́nì. Ẹ tún wo pósí òkú bó ṣe lọ rẹ́rẹ́. Òkú eléyìí tẹ́ ń wò yìí, àwọn òkú tí wọ́n sin ní Angwarukuba ní Jos nípínlẹ̀ Plateau lánàá òde yìí lẹ́ ń wò yẹn o. Bàbá yẹn kúnlẹ̀ báyìí pé Ọlọ́run why Lord? Ó ní kọ́lọ́n mú ẹ̀mí òun, kọ́lọ́n máa mú òun padà bọ̀ sílé bó ti sú òun. Pójoojúmọ́ lòun fi ń sin òkú àwọn kìrìsìtẹ́nì. Ó ní Jésù ní pé persecution wà nù ayé lótìtọ́ àti lódodo, pé àmọ́ ṣé báyìí ló ṣe le tó? Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì míì ni wọ́n ń yọ̀tọ̀ mi. Ìyà ń jẹ bàbá yìí. Bàbá yìí ń sin òkú lójoojúmọ́. Àwọn agbésùmọ̀mí ti fẹ́ẹ́ pa kìrìsìtẹ́nì tí ń bẹ lókè ọ̀yà tán. Bàbá yìí fi gbé ta, màá yí kíní yẹn sókè ní ìsín, tẹ́ ẹ farabalẹ̀ gbọ́ gbogbo àlàyé nǹkan tí bàbá yìí sọ nínú fọ́nrán tẹ́ ń wò yìí. Kò wá tí kì í ṣe ti bàbá yìí nìkan. Ẹ wo ọmọ kékeré tẹ́ ń wò yìí. Àwọn tí wọ́n pa ní Plateau níjẹta àbíjẹrin yìí, bàbá ọmọdébìnrin yìí ń bẹ nínú wọn. Ó bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí bàbá òun máa padà bọ̀ wá. Kí bàbá òun máa padà bọ̀ wá, pé òun ò jẹ́ ọládéhùn báyìí pẹ̀lú bàbá òun. Ẹni bà ló mọ̀, ẹ̀yin èèyàn. Àwọn atiláwí yìí wọ́n ń pa àwọn èèyàn lẹ́kúnjayé. Wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n ń gbowó lọ́wọ́ wọn. Kò wá kí ṣe pé wọ́n ń jí wọn gbé nìkan. Wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nípakúpa, nípa àfọnáfọ́nsú. Bẹ́ẹ̀ sì làwọn olórí wa lórílẹ̀‐èdè yìí wọ́n ò rí nǹkan kan ṣe sí kinní yìí. Ẹ̀yin èèyàn, ibo ló kàn báyìí tí wọ́n ti fẹ́ lọ sọsẹ́? Ti Paranu la rí tán kòpẹ́kòpẹ́ yìí. Wọ́n tún lọ sí ìpínlẹ̀ Plateau ní Jos. Lọ́jọ́ kejì ti Jos yẹn wọ́n tún sọsẹ́ ní church kan. Fídíò yẹn la post lánàá. Ibo ni the next place tí wọ́n tún fẹ́ lọ báyìí ẹ̀yin èèyàn? That is the question. Who is next? Ìròyìn wo la tún fẹ́ gbọ́ next báyìí pé wọ́n tún ti pa àwọn yẹn nípakúpa? Àfikún lọ́ba Èdùmàrè kó bá wa dá sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Màá yí kíní yẹn sókè nísìn, tẹ́ ẹ farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan tí pásítọ̀ yẹn ń sọ àti ọmọ kékeré tẹ̀ ń wò yìí. Ẹ wo bó mọ̀ yẹn ṣe ń wẹkún ọmọ bòròbòrò. Ẹ wo bó ṣe ń sunkún. Ẹ wo ọmọ kékeré yìí, ọmọ ọdún mélòó la fẹ́ pélé báyìí nítorí Ọlọ́run? Mi rò bóyá ọmọ kékeré yìí lè ti wọ 15 years. Ó ti pàdánù àwọn òbí ẹ̀. Ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Àwọn bàbá àtìyá gan wà láyé gan, wọn ò tí ì rọ́wọ́ mú sẹ́nu. Life ò tí ì sẹ́tù. Ká wá sọ pé bàbá tún kú, ìyá kú. Ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń fẹ̀mí wọn ṣòfò dànù níjẹta àbíjẹrin yìí ní Angwarukuba ní Jos nípínlẹ̀ Plateau. Màmá olóyún tóyún ń bẹnu ẹ̀, wọ́n sì pa màmá yẹn àtọmọ tí ń bẹnu ẹ̀. Àwọn àṣekáyé sì wà ń bì kan. Ẹ̀san máa ké lórí gbogbo yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ jà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wẹ̀ lágbára Ọlọ́ọ̀ba Èdùmàrè. Ẹ̀san máa ké nínú ilé gbogbo wọn pátápátá. Ẹ̀yin abiyamọ ayé bá ń ṣàmì àdúrà, kẹsì bá ń gbé tó àdúrà mi. Táwọn kan bá dó síbi ìkọ̀kọ̀ kan nú ayé tí wọ́n sọ pé àwọn fẹ́ máa pa àwọn nǹkan lẹ́kúnjẹ ayé, ẹkún ò ní tán nú ilé wọn. Ẹ bá ń ṣàmì àdúrà, kẹ bá ń gbé tó àdúrà. Ẹ bá ń pín kínní káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ jẹ́ yí kínní sókè kẹfà balẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Rev Ezekiel pẹ̀lú ọmọdébìnrin tó ń wẹkún mu bòròbòrò yìí. Ẹ má yí kó mbẹ, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà, mò ń bọ̀ náà. Up to the hopeless, you have stood for us. I don't know what to say. Your mercy, Lord Jesus. Give us your mercy. Is it because of you that we're suffering this? You have told us we'll be persecuted, we'll be insulted for your name. Give us the heart of endurance. We can't carry this anymore.
Just call me home to go and rest. God will do everything for us at the right time. It's okay. Just call me home to go. It's okay. It's okay. It's okay, sir. It's okay, sir. He will do everything for us. God will do right time. Yes. They're killing us on their It's side. okay. They're It's killing. okay. Sorry, sir. Sorry, sir. God is hearing us. He will do everything for us at the right time. It's okay. We did not know that somebody like this will come. But here we are. He has come. We don't know where he is from. He has come and he is doing his best to see that we are safe. We have returned to our home. That alone is a thing for us to continue to praise God. We appreciate God. Even in our misery, we still appreciate God. It's okay, sir. God will do all for us at the right time. It's okay. Let's go to the. Where is the car? The car is here. Okay, it's this house. Okay, let's go. Let's follow him. Let's follow him. Teu dadinho Jesus! Cai, Jesus! Cai, verdade! Dadinha! Dadinha! Jesus! Pray, Daddy! I pray! Pray for daddy. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹ̀yìn èèyàn ṣẹ́yìn náà ti ń rí báyẹn kí láti ṣèyí sí báyẹn torí ọlọ́run irú orin wo làá kọ sí gbẹ̀dú eléyìí ṣé bá a ṣe máa bá lọ rèé lórílẹ̀‐èdè nàìjíríà táwọn agbésùnmọ̀mí ó máa pa àwọn èèyàn lójoojúmọ́ táwọn ìjọba orílẹ̀‐èdè nàìjíríà ò sì rí nǹkan kan ṣe sí tágbára wọn ò ká kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ yìí kò kí ń ṣègbà àkọ́kọ́ rèé kò kí ń ṣègbà ìkejì rèé kò kí ń ṣègbà ìkẹta rèé the same thing ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń repeat ara ẹ̀ and the government has nothing to do about it. Ó ní agbára o lágbára ọlọ́ọ̀ba ìdùmarè kò ní kàn wá o kò ní kàn yín ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tó àdúrà mi àníríjù báyìí lọ lórí ilé tí a mọ afọyín sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní àsùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lẹ́ gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.